títí dàsìkò yìí ni àwọn mùsùlùmí káàkiri nàìjíríà pàápàá àwọn ọ̀dọ́ ni wọ́n sì ń ṣèdárò ọ̀dọ́mọkùnrin haúsá kan tó jẹ́ gbajúmọ̀ àáfàá tó jẹ́ pé àwọn ọmọ yorùbá àtàwọn ọmọ haúsá ni wọ́n ń tẹ̀lé lẹ́yìn ìyún Abdulateef Aliyu Maitaki ẹni tí wọ́n ń pè ní Mufti Yax pẹ̀lú bí ọ̀dọ́mọkùnrin náà bó ṣe jáde láyé lójijì lọ́sẹ̀ tó kọjá yìí o tá a sì gbọ́ pé àṣírí ikú tó pa gan-an èyí táwọn èèyàn ò mọ̀ tán ń béèrè pé kí ló pa ọkùnrin náà ó ní bí wọ́n ṣe ní ó ṣàìsàn tí kò pẹ́ kódà àwọn kan sọ pé àìsàn jẹ̀funjẹ̀dọ̀ tí wọ́n ń pè ní typhoid ńlọgbẹ̀mí Abdulateef Aliyu Maitaki tí gbogbo ayé mọ̀ sí Mufti Yax. Mufti Yax táwọn wí yìí orí ẹ̀rọ ayélujára lòun náà ti gbajúmọ̀ ó sì ń ṣe ẹ̀kẹ́kọ̀ọ́ ìyún ń ṣàwòkọ́ṣe gbajúmọ̀ àáfàá ọmọ orílẹ̀-èdè Zimbabwe ní ìyún Mufti Menk ìlú náà máa ń ṣe bí ẹ̀ tó sì jẹ́ pé Mufti Menk Nàìjíríà ìní àwọn ọ̀dọ́ máa ń pè nítorí pé bí Mufti Menk ṣe máa ń sọ̀rọ̀ gẹ́lẹ́ ìní Mufti Yax náà ṣe máa ń sọ̀rọ̀ táwọn ọmọ Nàìjíríà àwọn ọmọ Yorùbá àti àwọn ọmọ Haúsá tó sì máa ń fi ọ̀dọ́mọkùnrin náà yangàn ìpè àwọn náà ní Mufti Menk tàwọn Nàìjíríà o àti pé ògo ẹ̀sìn Islam ògo ọjọ́ iwájú ìní ọmọkùnrin náà ni yóò jẹ́ nínú ẹ̀sìn Islam. ṣá o lọ́sẹ̀ tó kọjá ní ìròyìn ikú Mufti Yax ló jáde lójijì tó sì ń ṣe ọ̀pọ̀ èèyàn ní kàyéfì kódà dàsìkò tó aṣàkójọpọ̀ ròyìn yìí làwọn èèyàn sì ń béèrè pé irú kú wo ló pa á nítorí pé kò ṣàìsàn àwọn kẹgbọ́rù kú ẹ̀ lójijì ni ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé Mufti Yax ó ṣàìsàn pẹ́rẹ́ńpẹ́ náà ni àìsàn òun kò sì pẹ́ rárá tó fi gba ẹ̀mí ẹ̀ níbi tí Mufti Yax gbajúmọ̀ dé Mufti Menk tó ń ṣàwòkọ́ṣe ẹ̀ tó dé gbajúgbajà àfáà káàkiri àgbáyé tó jọmọ orílẹ̀-èdè Zimbabwe ó fi ọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára rẹ̀ láti ṣèdárò Mufti Yax o ìgbà yìí sì lọ́pọ̀ àwọn èèyàn mọ̀ pé àṣọ àwọn ní ẹni tó gbajúmọ̀ Nàìjíríà bẹ́ẹ̀ ikú ló sì ti òkìkí ẹ̀ jáde túbọ̀ sí i. Mínísítà ọ̀rọ̀ àwọn ẹ̀rọ ayélujára àti nǹkan ìgbàlódé nínú ìjọba ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ọ̀jọ̀gbọ́n Ali Pantami tóun náà jẹ́ gbajúmọ̀ àfáà nílẹ̀ Haúsá òun náà fọ̀rọ̀ síta láti ṣèdárò Mufti Yax. Olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn orí ẹ̀rọ ayélujára fún Buhari lásìkò ìjọba ẹ̀ ìyẹn ọ̀gbẹ́ni Bashir Ahmad òun náà fọ̀rọ̀ síta láti ṣèdárò Mufti Yax. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ọmọ gbajúmọ̀ adájọ́ kan ní ilẹ̀ Haúsá ìyẹn onídàájọ́ Maitaki ó ní Mufti Yax yìí o tó sì jẹ́ pé inú ilé bàbá ẹ̀ tó wà lágbègbè Dusen Kuragwari ní ìlú Minna ìyẹn nípínlẹ̀ Niger ni wọ́n padà sìnkú Mufti Yax náà padà sìnkú ẹ̀ sí.